7 doors, ilẹ̀kùn méje. This is not sentiment. Mo fún ní kápẹ́ 10/10, 100/100. Wow. Fẹ́mi Adébáyọ̀ ṣe kí ni? Ó ṣe ẹgbẹ́. Àyànmọ́, nǹkan mẹ́ta làyànmọ́. Àkọ́kọ́ tí ń jẹ́ àyànmọ́, òun ni ẹ̀dá tá a dá wa sílẹ̀ ayé nínú ìmọ̀ràn ṣe dá wa. Fi ṣe kí ni? Ẹ má fi ṣèkà. Ó dífá fún ọ̀pá. Nínú sinimá tá a pè ní 7 doors, tó ti torí owó torí tí ó jẹ, tó sì fẹ́ hùwà ibi. Mo ṣèbá ọkùnrin, mo ṣèbá obìnrin, mo kí gbogbo ọmọ káàrọ̀ oòjíire pátá nílé lóko lẹ́yìn odi gbogbo bí tẹ́ ti láǹfààní láti ti máa gbọ́ mi ní dédé àsìkò yìí pé ní kíkí tó lọ́lá jù wípé ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀ ìbọn ṣiṣẹ́. Ṣàlàáfíà mo bá gbogbo wa. Kí ni tí a jọ fẹ́ gbéyàwó ní àkókò yìí? Mo fẹ́ kájọ sáré ṣe àgbéyẹ̀wò eré àgbéléwò sinimá yìí tí Fẹ́mi ọmọ Adébáyọ̀ tó ṣẹ̀ gbé jáde èyí tí ó pè ní 7 doors, ilẹ̀kùn méje. Sinimá tí Fẹ́mi Adébáyọ̀ gbé jáde 7 doors yìí, ó ní mo sì rí tó jẹ́ wípé fíìmù kan tí ò tàbùkù ìṣẹ̀ṣe. Ó ti ṣe àwọn kan jagunjagun, ìyẹn náà dáa, ó ṣe Agẹṣinkólé, ìyẹn náà dáa, ṣùgbọ́n ṣe rí lè tó ṣẹ̀ṣẹ̀ ṣe 7 doors yìí. As a critics tí mo sì tún jẹ́ ọmọ káàrọ̀ oòjíire, ojúlówó ọmọ Yorùbá, Fẹ́mi ọmọ Adébáyọ̀, mo fún ní 10/10 pẹ̀lú sinimá yìí, pẹ̀lú fíìmù yìí. Ó portray culture wa bó ṣe kó portray culture wa. Tó bá jẹ́ wípé bí gbogbo àwọn onífíìmù bí wọ́n ṣe ń sọ̀rọ̀ ìṣẹ̀ṣe wa, ọ̀rọ̀ culture wa, tó bá jẹ́ pé bí wọ́n ṣe ń sọ láti ilẹ̀ ní tán fi ń ya fíìmù tí wọ́n fi ń sọ láti ilẹ̀ ní, àní ní ìṣòro débi àwọn kọ̀ọ̀kan débi tá a níṣòro dé yìí. He portrayed every scene bó ṣe yẹ kó rí. Culturally, morally, ó kọ́ wa ní ẹ̀kọ́ tó pọ̀. Nǹkan mẹ́ta òun ni màá fẹ́ ká fi kọ́ ẹ̀kọ́ nínú sinimá tá à ń sọ yìí. Àkọ́kọ́ mbẹ̀, òun ni ìwà àwọn olóyè ìlú tó jẹ́ wípé wọ́n rò pé àwọn ní agbára. Gbogbo alágbára yẹ kó rọra máa lo agbára. Torí pé títẹ̀ ìyìn agbára tẹ̀ ń lò jáde ẹ̀ mọ́. Nígbà tí wọ́n lọ wọlé Délé Òdúlé, ìgbà tí wọ́n wọlé rẹ̀, ó fẹ́ gbé nǹkan jẹ. Lọ́pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ṣùgbà rẹ̀ tí wọ́n jọ para rẹ̀. Àwọn olóyè sì wà mí tán ti ń gbádùn, alágbára yẹ rọra. Àkọ́kọ́ ẹ̀kọ́ nìyẹn. Ẹ̀kejì nínú ẹ̀kọ́ tí mo tún fẹ́ ká dìmú nínú eré àgbéléwò yìí, òun ni ohun tá à ń pè ní àyànmọ́. Àyànmọ́, nǹkan mẹ́ta làyànmọ́. Àkọ́kọ́ tí ń jẹ́ àyànmọ́, òun ni ẹ̀dá tá a dá wa sílẹ̀ ayé b'Ẹlẹ́dùmarè ṣe dá wa. Ọkùnrin ládá ẹ, obìnrin ládá ẹ, kò sí iyèméjì bẹ́ẹ̀, kò ṣeé yí, kò ṣeé yẹ, àyànmọ́ nìyẹn. Ẹ̀kejì tí tún jẹ́ àyànmọ́ nínú àyànmọ́, òun náà ni wípé bá a ṣe dá ọ yìí, ìdílé tá a dá ọ sí nìyí, ilé tá a dá ọ sí nìyí, ìlú tá a dá ọ sí nìyí, kò ṣeé yẹ kúrò. O ò lè fi bàbá àtẹ̀mí ṣe bàbá àti ẹ, ò lè fi ìyá àtẹ̀mí ṣe ìyá àti ẹ. Nínú ẹ̀kọ́ tá a rí mú nínú sinimá yìí nìyẹn. Nígbà tí Alápinni Òòṣà, bàbá Olúawo, ti ń sọ fún kábíyèsí dá ló pèsè bí ọba méjì ti jẹ síwájú kémi ó tó jẹ nínú ìlú Ìlara yìí. Kí ló dé tí àwọn táwọn alálẹ̀ ò béèrè ẹ̀san ìwà àwọn bàbá yẹn lọ́wọ́ wọn tó jẹ́ kó náà wá ní kó o ṣe nǹkan yẹn. Bàbá yẹn jẹ́ kó mọ̀ yé wípé ilé yín ni wọ́n ti dẹ́ṣẹ̀, ilé yín náà wọ́n ti tàn. Tí kábíyèsí bá lágbára láti yí ilé tó ti wá padà nínú fíìmù yẹn, yóò yí padà. Àmọ́ kò ṣeé ṣe, àyànmọ́ nìyẹn, ibi tá a dá wa sí nìyẹn. Ẹ̀kẹta tí tún jẹ́ àyànmọ́, òun ni wípé tọ̀ bó ṣe wà yìí ó yọ ọdún báyìí ló lò lórílẹ̀ ayé. Tí ó bá jẹ́ pé àyànmọ́ pé 50 ọdún ló lò lórílẹ̀ ayé, kò sí babaláwo náà láyé, kò sólógùn náà láyé, kò sóníṣègùn náà láyé tó lè bọ́ fọjọ́ orí kún. Tí wọ́n bá fi ọjọ́ orí kún, tí wọ́n fi gọ̀gọ̀ fa tí èsè tiẹ̀ fún ọ, tí wọ́n ṣe ìtẹ́mọ̀ ń pè ní fẹ̀mí rẹ̀mí, wọ́n bẹ́ wọ́n lo èèyàn ni, wọ́n lo nǹkan kan ni, wọ́n wá gba àwọn ọjọ́ orí àwọn èèyàn kan wá gbà mọ́ tiẹ̀, ìwọ wá ṣe gbẹ́kúdè sọ́rùn. Tó bá ṣe gbẹ́kúdè sọ́rùn, tó bá ṣe wípé 50 ọdún lẹ kó o kú,
tó bá yẹ pé gbẹ́kúdè tí wọ́n ṣe fún 100 ọdún òun wá ní gbẹ́kúdè yẹn ó parí pé ẹni tẹ́ ẹ lò àbí kankan tẹ́ ẹ lò ọ̀hún náà tún lọ 50 ọdún wá pa 50 ọdún tó wá jẹ́ 50 years ó wá jẹ́ 100 years tó bá ti ń gbé 50 ọdún tí ń ṣe 50 years yẹn sórí 50 years tó kù tí o fi fa tí o ṣe tiẹ̀ orí àìsàn nítorí ti lò ìtẹ̀sẹ̀ nínú sinimá yìí tó ṣẹlẹ̀ lójú ayé ni èyí táwa gan fúnra wa ti fojú rí tèmi gangan fúnra mi ti fojú rí tó ṣẹlẹ̀ nínú ẹbí tó súnmọ́ ẹbí tèmi táwa fojú rí wọ́n lọ gbẹ́kúdè fúnra wọn wọ́n ń tọrọ kú gbogbo nǹkan tán lè ṣe láyé ni wọ́n ṣe kán fi kú wọn ò kú o àfìgbà tí ọjọ́ orí tí wọ́n gbà kán lò mọ́ tí wọ́n pé ni wọ́n tó kú sinimá yìí kọ́ wa wípé Ifá yìí ṣèké Ifá yìí parọ́ àwọn babaláwo yìí parọ́ àfi tí Ifá kọ́ ni ó parọ́ tí babaláwo bá tutù kùtù lókù àwọn babaláwo lè tutù kùtù kán sọ tí Ifá ò sọ àmọ́ Ifá fúnra rẹ̀ ò ní parọ́ ní tí Ifá bá rí gangan ni ó sọ ẹ sì má dalẹ̀ tí bàbá yín bá fi nǹkan kan lẹ̀ fún yín ní agbára ní oògùn ní ipò ẹ má fi ṣe kíni ẹ má fi ṣèkà ó dífá fún ọ̀pá nínú sinimá tá a pè ní 7 Doors tó ti torí owó torí tí ó jẹ tó sì fẹ́ hùwà ibi àmọ́ àwọn alálẹ̀ ṣe kíni wọ́n dá padà fún bó ti ẹ̀jẹ̀ wípé ẹ̀mí kan lọ sí kíni tá a fẹ́ fàyọ ni wípé sinimá yìí ó kún fọ́fọ́ Fẹ́mi Adébáyọ̀ ó ṣe lè ó dẹ̀ rí ṣe kò tàbùkù àṣà kò tàbùkù ìṣẹ̀ṣe kò tàbùkù nǹkan kan tí jẹ́ ìran Yorùbá ó tún fi gbé ìran Yorùbá ó tún fi gbé wa ga sí ni ó jẹ́ kí wọ́n mọ̀ wípé ìran Yorùbá ní àṣà we are built spirituality Yorùbá ń bẹ́ẹ̀ àwọn alágbàgbé ẹ wo ìgbà tí sinimá yẹn fẹ́ parí ẹ tó bá ti wò tẹ́ bá ti wọ́ ẹ lọ wò ó kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ mẹ́ ìgbà tó fẹ́ parí nígbà tí ó ń bá ẹ ṣúṣú jà tẹ́ fi mọ̀ wípé spirituality wa wà ń bẹ̀ bó ṣe portrait yẹn ló ṣe rí nípa spirituality wa ó ń bá ìwọ̀n ìjà ó ń bá ajogun jà kò lè borí ajogun nígbà tó kù dẹ̀dẹ̀ kájogun borí ẹ̀ kí ló ṣe ó pè àwọn babalábàbà wa àwọn babalábàbà rẹ̀ ó pè wọ́n àwọn tó ti jọba tẹ́lẹ̀ àwọn yẹn tó pè yẹn ó là ń pè ní òrìṣà ó pe àwọn òrìṣà ìran wọn àwọn babalábàbà rẹ̀ tó ti jẹ lọ ó sì pariwo wọn Adékọ̀gbẹ́ o ẹ̀ka tó pé náà ló dá lóhùn ṣẹ́ni tó ṣe nínú fíìmù yìí it is highly spiritual torí bí mo ṣe ń wò ó bẹ́ẹ̀ lára mi ń bá mi sọ̀rọ̀ fíìmù yẹn is highly spiritual ó dẹ̀ portray ìran Yorùbá bó ṣe yẹ kó rí ìwọ tó bá hùwà ibi ó gba ẹ̀san bí tó bá hùwà burúkú ó gba ẹ̀san burúkú ẹ jẹ́ wá sọ̀rọ̀ nípa ẹ̀san yẹn ní tó ṣẹlẹ̀ nínú sinimá yìí tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí 7 Doors ilẹ̀kùn méje tẹ́ ẹ̀ bá ti wọ ẹ lọ wò wà lórí Netflix ní tó ṣẹlẹ̀ nínú sinimá tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó jẹ́ kó sọ ìtumọ̀ ẹ̀san gbogbo ẹ̀san táwọn mùsùlùmí àtàwọn kìrìsìtẹ́nì àwọn ẹlẹ́sìn ẹ̀wọ̀ náà ni ẹ̀tọ́ láti jìyà yóò wọ̀ náà yóò kìíní kan tó bá ṣe dáadáa yóò wà lè jẹ́ náà yóò yọ̀ ọ̀jọ́ bọ̀run tàbí kọ́ wọnú iná àpáàdì àgbọ̀nà ṣe máa sọ. ìtì ń jẹ́ ẹ̀san òun ló portray nínú sinimá yìí kò sẹ́sàn kankan bí kan tó ju tó portray lọ. kí dẹ̀ ni nǹkan yẹn ìwọ tó bá hùwà ẹ̀ṣẹ̀ ó jẹ ìyà rẹ̀ kó tó ṣe kíni kó tó kú lórílẹ̀ ayé yìí. ọba tó fi ìyàwó rẹ̀ méjèèje tó fi wọ́n sọ ògùn àìkú tó fi wọ́n ra ẹ̀mí ara ẹ̀ padà o ìfẹ́ sọ púpọ̀ ẹ lọ wò ó yóò jẹ yín ṣùgbọ́n fún ẹ̀kọ́ táwa ń kọ́ ara wa lórí péjì wa yìí mo nílò láti sọ kẹ́ lè gbọ́ ẹ̀kọ́ tó wà mẹ́. ọba tó fi ìyàwó ẹ̀ méjèèje tó fi wọ́n ṣe kíni tó fi wọ́n ṣe oògùn ẹ̀mí gígùn oògùn àìkú nígbà tó tó ọjọ́ orí tí ó kú gbogbo ọjọ́ orí àwọn ìyàwó rẹ̀ méjèèje tó gbà tó fi kún tiẹ̀ ó padà ṣe kíni ó padà ráre kó tó kú ni gbogbo ọjọ́ orí yẹn ló lò ìgbà tọ́jọ́ orí yẹn tó pé ló tó kú àmọ́ gbogbo ọjọ́ orí yẹn tó lò yẹn gbogbo yòókù tó lò látìgbà tí àyíntà yẹn mọ̀ pé n tó lò lórílẹ̀ ayé ni tó pé ìnira ló fi lo gbogbo yòókù
ìnira tó fi lo gbogbo yòókù yẹn, ìyẹn gẹ́gẹ́ là ń pè ní kíni? Ẹ̀san. Àwọn olóyè tí wọ́n hùwà bí, tí wọ́n ń lo agbára bí òṣètọ́, nígbà tí Jágilódò tó ṣiṣẹ́ tiẹ̀ tí ìlú ń dàrú, gbogbo àwọn tí wọ́n bá lọ, nínú àwọn tó bá lọ, àwọn ọmọ olóyè yẹn wà ń bẹ. Ẹ̀san ni fọ́lóyè. Ẹ̀san ìwà aburú tó wù, òun náà kẹsàn rẹ̀. In tó jẹ́ kí kábíyèsí ó padà jagun àjàyè, ó ní pé kábíyèsí ò dẹ́ṣẹ̀, òun kọ́ ló hùwà ẹ̀ṣẹ̀. Àmọ́ tó jẹ́ wọ́n fi náà mọ́ ní káwọn babalábàbà rẹ̀ dẹ́ṣẹ̀, dandan ni kó ṣe kí ni? Kó ran ọmọ. Torí kò wá dẹ́ṣẹ̀ lójú orí ogun ẹjà lájàyè tó fi wẹ ara rẹ̀ mọ́, ó fi fọ ìran rẹ̀ mọ́ tó kù. Àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ tí ń bọ̀, àwọn àmọ́ gbégbé ayé rọrùn. Kí ni tá à ń gbìyànjú àti sọ ni pé ẹ̀kọ́ tí sinimá yìí, tí fíìmù yìí kọ́ wa ó pọ̀. Fẹ́mi Adébáyọ̀, I give it to you. Fẹ́mi Adébáyọ̀, I give it to you. Èyí tó tún kàn yìí, tó tún jẹ́ ẹ̀kọ́ tó tún wà nínú fíìmù yìí, ó ní nígbà tí ọba fẹ́ wọ ìpèbí. Tẹ́ bá wo bọ́n ṣe portray ìpèbí yẹn, ẹ rí i pé exactly bó ṣe yẹ kó rí ilẹ̀ Yorùbá nìyẹn. Torí pé ìran kọ̀ọ̀kan ló ní àṣà àti ṣe wọn lọ́tọ̀ọ̀tọ̀. Bí ó ṣe wọnú ìpèbí yẹn, tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ wọnú ìpèbí lójú ayé, báwọn bàbá wa ṣe ń ṣe láyé ìjọ́un, tí yẹn bá fẹ́ jọba, tó bá wọnú ìpèbí bẹ́ẹ̀, kò lè jáde nínú ìpèbí kógun ayé ó tẹ̀, kọ́wọ́ ayé ó tẹ̀. Kò lè jáde nínú ìpèbí yẹn, kó mọ̀ ṣe tó yẹ kó ṣe. Tó bá dalẹ̀ ìlú, àwọn alálẹ̀ ó bí. Òun ni tó ṣẹlẹ̀ nínú sinimá yìí, táwọn alálẹ̀ fi ń bi ọba àkọ́kọ́ tó fi ìyàwó rẹ̀ méjèèjì ṣe kíni, tó fi wọ́n ṣògùn àìkú. Òun làwọn alálẹ̀ fi ń bi àwọn tí wọ́n hùwà burúkú. Ẹ̀yin afọbajẹ ilẹ̀ Yorùbá, ẹ máa gbọ́ mi bẹ́ẹ̀ ṣe ń gbọ́ yìí. Ẹ ronú, ẹ ro òórùn àti ọ̀dọ̀fín inú yín. Ẹ má gbàbọ̀dè fún ìlú mọ́. Àbọ̀dè tẹ́ ń gbà fún ìlú, olójà àwọn ọba yẹn ọmọ kú ní bó ṣe ń kú ní fọnáfọsù. Tán fi ìbọn tán fi ń pa ọba dànù bí ẹran. Tán fi ìbọn pa àwọn èèyàn dànù bí àbíbí. Tán fi ìbọn tí gbogbo ìlú wa dorúkú muṣu. Torí àwọn nǹkan tá a ti ṣe sórí ilẹ̀ yìí, àwọn alálẹ̀ ilẹ̀ tá a ń gbé ṣépè, àwọn alálẹ̀ ilẹ̀ tá a fún lẹ́tọ̀ wọn, àwọn alálẹ̀ ilẹ̀ tá a ṣèrántí wọn láwọn tán jagun, tí wọ́n jà, tán ṣe fitafita láti jẹ́ kí ìran Yorùbá dúró. Torí ẹ̀tọ́ wọn tá a fún wọn, olójẹ́ gbogbo àjálù tí ń ṣẹlẹ̀ sí wa kó mọ̀ ṣẹlẹ̀ sí wa. Tá a bá wá ronú padà, káwọn tá à ń ṣe bí ó tún ṣe máa le sí nìyẹn, kì í ṣègbè. Ẹ wá wà nílẹ̀ Yorùbá, ẹ ń pè àwọn alálẹ̀ Saudi, ẹ ń pè àwọn alálẹ̀ Israeli, Jerusalem, kọ́mọ kí káwọn yìí ń gbọ́ Yorùbá ni. Kádékọ̀ọ́gbẹ́ àbí kí ló pé ẹ̀ nínú sinimá yìí, Fẹ́mi Adébáyọ̀, nígbà tó wà ní ìṣòro nínú sinimá yẹn, kí ló dé tí ò fi pé Aláwù àbí kó pé Muhammad? Tàbí kó máa ṣe èbó. Kí ló tó mọ̀ fẹ́ bó? Pẹ̀lú fíìmù àwọn ẹ̀rọ táwọn kan ti ṣe sẹ́yìn tí wọ́n mọ̀ parọ́, tí wọ́n mọ̀ Jésù ló yọ ọmọ kìnnìkan. Kí ló dé tí òfin máa fẹ́ bó sáwọn lálẹ́? Tàbí kó máa pe Aláwù. Kó wá máa gbé Muhammad láìdẹ̀rẹ́ ní kíni? Tàbí Jésù. Torí pé ẹni tí ń bá jà, ajogun tí ń bá jà, kò gbé èbó, ẹ̀yìn àbí títí wá ní. Àmọ́ òun ti di ẹbọra, ó ti gbé agbára mì, ó ti di ẹbọra. Èdè tí ó sì gbọ́ náà ní kíni? Yorùbá. Kìí ṣe Lárúbáwá, kìí sọ ọmọ Lárúbáwá. Tó bá fẹ́ wá bá ẹ sọ̀rọ̀, ṣé ìwà ọmọ sọ Lárúbáwá sí ni? Èdè Yorùbá náà ni ó sọ sí. Bẹ́ẹ̀ náà làwọn alálẹ̀ tá a fẹ́ bá sọ̀rọ̀. Bẹ́ẹ̀ bá pe Muhammad Ọ̀túnla mẹ́wàá kò lè dá yín lóhùn, torí pé Lárúbáwá ni Muhammad gbọ́ kò gbọ́ Yorùbá. Bẹ́ẹ̀ pé Jésù Ọ̀túnla mẹ́wàá kò lè dá yín lóhùn, Jésù ò gbọ́ Yorùbá, Gíríkì ló gbọ́. Hebrew ò lè dé tí wọ́n. Kí là ń sọ ni pé ẹ jẹ́ á padà sílé, ẹ jẹ́ ká fúnra wa ní àkáyè. Ẹ jẹ́ kójú wa ó là yín àfáà, ẹ̀yin pásítọ̀, ẹ má ta ayé mọ́. A mà sí ní gbogbo yín. Àtijọ́ jẹ́ àtijọ́ mú rí. So ó yé wa. Kí bá bàbá mi sọ̀rọ̀, kí wọ́n mọ̀ fẹ́ èbó tí wọ́n gbọ́ tí èsè èdè tẹ́lẹ̀ ìgbà rẹ̀ fi dá wọn.
kí àdánwò kan dé báyẹn kíyàn fẹ́ wá ọ̀nà àtúnṣe sí kẹ́ wá máa wá ọ̀nà àtúnṣe nílànà ìran mi tí ò bá ìran ti yín mu ẹ ṣàmọ̀ pé ẹ ti kú tipẹ́ ẹ ṣàmọ̀ pé ẹ ti kú tipẹ́ ṣé bí ṣe ń dààmú yín bíbá yín ní ṣe ń dààmú wọn lọ́hùn àwọn wá ń lo ìlànà títí wọn fi ń wọra wọn sàn ẹ̀yin wá ń mú ìlànà tí wọn wá bí tí ò ti wúlò fún yín torí pé kò bá ìṣẹ̀dá ti yín mu. ẹ jẹ́ á ronú ẹ jẹ́ á padà sílé 7 doors ilẹ̀kùn 7. This is not sentiment. Mo fún ní kápẹ́ 10/10 100/100. Fẹ́mi Adébáyọ̀ ṣe kí ni ó ṣe bẹbẹ. He has done well. He has done well. Mo mọ̀ káwọn afá kan wọ́n ti máa criticize burúkú bá ṣe criticize nígbà tó ṣe jagunjagun tán ní àwọn ẹlẹ́bọ náà ṣe kíní kan fún. Ṣùgbọ́n eléyìí àwa oníṣẹ̀ṣe àgbàwọlé èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo gbà wọlé ire o.